Ìjọba Nàìjíríà kéde àlékún owó ìwé ìrìnnà tí a mọ̀ sí passport. Ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ti kéde fífi owó kún owó gbígba ìwé ìrìnnà, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2024. Èyí ló wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹ̀ka tó ń ṣọ́bodè DCI Kenneth Udo tó fi síta fún àwọn akọ̀ròyìn. Ó ní ìjọba gbé ìgbésẹ̀ yìí láti rí i pé ojúlówó ìwé ìrìnnà ni wọ́n ń pèsè fún ọmọ Nàìjíríà. Udo ṣàlàyé síwájú pé ìwé ìrìnnà oní-ojú ìwé méjìdínlógójì tó wà fún ọdún márùn-ún tó jẹ́ ẹgbẹ̀rún márùndínlógójì náírà tẹ́lẹ̀ ti sún síwájú sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà. Bákan náà, ìwé ìrìnnà ojú ìwé mẹ́rìnlélọ́gọ́ta tó wà fún ọdún mẹ́wàá tó jẹ́ ẹgbẹ̀rún àádọ́rin náírà tẹ́lẹ̀ ti sún síwájú sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. Àtẹ̀jáde náà tún jẹ́ kó di mímọ̀ pé owó ìwé ìrìnnà fún àwọn aráàlú tó wà ní òkè òkun kò yí padà. Udo ní ó ṣeé ṣe kí ìgbésẹ̀ yìí kó ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lára ṣùgbọ́n ó fi dá àwọn èèyàn lójú pé ìgbésẹ̀ náà dá lórí pípèsè ojúlówó ìwé ìrìnnà fáwọn ọmọ Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti jáde síta lórí ayélujára tí wọ́n sì ń fi ẹ̀hónú hàn síta lórí ìgbésẹ̀ ìjọba láti fowó kún owó ìwé ìrìnnà. Ẹnìkan sọ pé ohun tí ìjọba ṣe yìí ó ní wá lára kò sì dára rárá kí ló dé tí nǹkan gbówó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan ní ìwà pálapàla ní ìgbésẹ̀ yìí nígbà tẹ́nìkan sọ pé ní ìlú tí wọ́n ti ń san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó oṣù tí ìwé ìrìnnà wa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà. Ẹnìkan tún wípé wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ yìí láti fi hàn wá wípé àwọn alágbára ló ń ṣe àkóso wa. Ẹnìkan ní kí ló dé tí ìjọba tó tún fowó lórí ìwé ìrìnnà ṣé a kò tí ì jìyà tó ní nígbà tẹ́nìkan ní gbogbo ohun tí ìjọba ń ṣe yìí ọ̀nà láti fi ní àwọn aráàlú lára ni láti lè kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Kì í dùn kó pọ̀. Àníri jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ilé-iṣẹ́ jígí alára 24. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.